Àwọn ọmọ Ọlọ́run kan wà nígbà ayé àwọn àpòstélì tí wọn ò níṣẹ́ tí wọ́n ń tọ́jú bọlé kiri. Ẹni tí sì máa ń jẹ́yìn ó tọ́jú bọlé kiri náà ni àìní. Ẹni tí ò rí jẹ tí ò rí mu yóò fẹ́ mọ lọlé àwọn tó ní. Tó o bá fẹ́ máa tọ́jú bọlé kiri, tó o fẹ́ máa tọ́jú bọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀, ọ̀ranyàn ni kó o ṣiṣẹ́. Lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn, ògo ni forúkọ rẹ̀. Ayérayé nínú àwọn ọ̀run, gbọ́pẹ́ kó gbà yín wa. Káyàn ká máa dúpẹ́ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀ranyàn iṣẹ́ ṣíṣe. Ọ̀ranyàn iṣẹ́ ṣíṣe àti bí a ti ṣe lè ṣiṣẹ́ lọ́nà tí a ó gbà ní ìmúṣẹ. Ọ̀ranyàn iṣẹ́ ṣíṣe. Mo fẹ́ ta ní ọfà ìmọ̀dò kí a fi ìyókù lé ẹ̀mí mímọ́ lọ́wọ́ pé yóò mú èrè ńlá wá fún ògo rẹ̀. Mẹ́wàá ni kókó tí mo fẹ́ sọ nípa ọ̀ranyàn iṣẹ́ ṣíṣe. Àkọ́kọ́ ni pé Ọlọ́run ló pàṣẹ ní Genesis orí 2 ẹsẹ̀ 15. Ọlọ́run ò dá nímọ̀ràn kó mú wá bí àbá. Bó ṣe mú Ádámù wọnú ọgbà ló sọ fún pé máa ro ọgbà yìí kí o sì máa ṣọ́. Ìkejì ni pé tó fi jẹ́ ọ̀ranyàn fún wa ká ṣiṣẹ́ tí Ọlọ́run yàn fún wa ni pé ká lè bọ́ lọ́wọ́ àìní. Tẹsalóníkà kínní orí 4 ẹsẹ̀ 12. Àwọn ọmọ Ọlọ́run kan wà nígbà ayé àwọn àpòstélì tí wọn ò níṣẹ́ tí wọ́n ń tọ́jú bọlé kiri. Ẹni tí sì máa ń jẹ́yìn ó tọ́jú bọlé kiri náà ni àìní. Ẹni tí ò rí jẹ tí ò rí mu yóò fẹ́ mọ lọlé àwọn tó ní. Tó o bá fẹ́ máa tọ́jú bọlé kiri, tó o fẹ́ máa tọ́jú bọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀, ọ̀ranyàn ni kó o ṣiṣẹ́. Ìkẹta ni pé kó o lè bá pagidínà òṣì. Ìwé Òwe orí 10 ẹsẹ̀ 4 àti ẹsẹ̀ 5. Ẹni tí ò bá ṣiṣẹ́ yóò tòṣì, yóò tòṣì. Ìkẹrin ni pé ká lè pagidínà káyé tójú bọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀, torí pé àwọn bàbá wa wọ́n ní ojú tó bá dilẹ̀ ni irú rẹ̀ ń sọ. Ọwọ́ tó bá sì dilẹ̀ lèṣù máa ń bẹ̀ níṣẹ́. Ẹ̀yin tẹ́ ẹ jọ́ mọ Ọlọ́run tẹ́ ẹ máa ń ṣòfófó, tẹ́ ẹ máa ń ṣèbàjẹ́ torí pé ẹ níṣẹ́ ni. Ẹ sì níṣẹ́, ẹ kàn ya ọ̀lẹ. Ẹlòmíì ya amukun mẹ́kọ̀ọ̀kọ̀ máa mà ṣàwárí kó béèrè lọ́wọ́ Ọlọ́run pé torí kí ló fi gbà mí là. Ntí Paul àpòstélì ṣe lọ́jọ́ tí Jésù bá pàdé, ìbéèrè méjì ló béèrè lọ́jọ́ inú iṣẹ́ àpòstélì orí 9. Àkọ́kọ́ ni pé ta ni ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí? Olúwa lóhùn Jésù Kristi ni. Ìkejì, kí ló fẹ́ kí n ṣe? Ọ̀ranyàn iṣẹ́ ṣíṣe là ń sọ fún. Kẹ́ ẹ má máa tójú bọ̀ ọ̀ràn ọlọ́ràn, ẹ ó máa ṣòfófó kiri, ẹ ó máa gbé gbèrún káàkiri, kọ́ máa rìnrìn àjò kiri láti máa ṣe ìbàjẹ́ ọmọnìkejì. Torí ẹ̀ ni o, Tẹsalóníkà kejì orí 3 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 12. Ìkarùn ni pé ká má bàa jalè. Ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè. Éfésù orí 4 ẹsẹ̀ 28. Ó lẹ́yìn tẹ́ ti jalè lórí ẹ má jalè mọ́, ẹ wá wáṣẹ́ ṣe, ẹ wá wáṣẹ́ ṣe, ẹ wá wáṣẹ́ ṣe. Olè náà lẹ́ni tí ń ta tẹ́tẹ́, olè ní ọ́ tó bá jọmọ Ọlọ́run tó ń ta tẹ́tẹ́. Olè ní ọ́, olè ní ọ́, dẹ́kun olè jíjà, dẹ́kun olè jíjà. Ìkẹfà ni pé kẹ́ ẹ lè báyìí ní àwọn aláìní pàdé. Ẹni bá ṣiṣẹ́, owó tó bá rí ń bẹ̀ kó fi báyìí ní àwọn aláìní pàdé. Ìkeje ni pé kó o lè bá a lè pèsè fún ẹbí rẹ. Tímótì kìíní orí 5 ẹsẹ̀ 8. Ó lẹ́ni tí kò bá ti lè pèsè fún ará alẹ́ rẹ̀, ó ní pàápàá àwọn ẹbí òun ti kálá rẹ̀, wọ́n ní olúwa rẹ̀ ti ṣẹ́ gbàgbọ́, ó burú ju aláìgbàgbọ́ lọ. Ìdí kẹjọ tí o fi gbọ́dọ̀ tó fi jẹ́ ọ̀ranyàn láti ṣiṣẹ́ ni pé kó lè bá a nítẹ̀lọ́rùn. Òwe orí 12 ẹsẹ̀ 11. Ọkàn alápọn láàmú sanra. Ìdí kẹsàn-án ó ní pé ká lè ṣèrànlọ́wọ́ fún àwọn tí ò ní. Iṣẹ́ àwọn àpòstélì orí 20 ẹsẹ̀ 35. Paul àpòstélì ní Jésù sọ fún òun pé ó lérè láti fi fúnni ju àti gbà lọ. Ìparí ẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀ranyàn bí tá a fi gbọ́dọ̀ ṣiṣẹ́ ó ní kí ká lè bá a dọlọ́rọ̀. Ẹni bá ṣiṣẹ́ tọ́lọ́run rán, ọ̀ranyàn ni yóò dọlọ́rọ̀. Ìfẹ́ Ọlọ́run ni ká dọlọ́rọ̀. Òwe orí 10 ẹsẹ̀ 4 àti òwe orí 12 ẹsẹ̀ 24. Ẹ já wá sọ apá kejì rẹ̀. Bó ni mo ṣe lè ṣiṣẹ́ tí Ọlọ́run yàn láàyò fún mi? Bóyá
nínú iṣẹ́ oúnjẹ òòjọ́ ni o tàbí nínú iṣẹ́ ti ẹ̀mí tí ó fi jẹ́ wípé màá wá ní ìmúṣẹ ní díẹ̀. Mẹ́wàá náà ni màá sọ fún wa. Àkọ́kọ́ ni pé ẹ ṣiṣẹ́ náà pẹ̀lú ìmísí Ọlọ́run. Tí màá sọ pé kẹ́ ẹ ṣiṣẹ́ pẹ̀lú ìmísí Ọlọ́run, ẹ jẹ́ kó jẹ́ wípé Ẹ̀mí Mímọ́ ló ń darí yín sí iṣẹ́ tí ẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni, jẹ́ kí ó jẹ́ pé àtọ̀dọ̀ rẹ̀ wá ni o ti rí orísun èròǹgbà tó fẹ́ ṣe. Deuteronomy orí 8 ní ẹsẹ̀ 18 Olúwa sọ pé kẹ́ ẹ mọ̀ wípé èmi ni Ọlọ́run tó kọ́ yín láti ní ọrọ̀. Níwèé Òwe orí 3 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 7 ìwé mímọ́ ní pé má ṣe tẹ̀lé ìmọ̀ ara rẹ, mọ̀ ní gbogbo ọ̀nà rẹ, gbẹ́kẹ̀lé, jẹ́ kí Ọlọ́run ó tọ́ ẹ. Ní Genesis ní orí 26 ìyàn kan mú nígbà ayé Ísákì wá fẹ́ sá lọ sí Íjíbítì bí bàbá rẹ̀ títí. Olúwa ní má lọ bí kankan, ìwọ dúró, ilẹ̀ tíyàn tí mú náà ni ó ti dáa fún ọ. Ó dẹ̀ gbìn gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ. Ní tí mo sọ nìyẹn pé tẹ́ ẹ bá ṣiṣẹ́ tí Ọlọ́run yàn fún yín láti ṣe, kọ́kọ́ ni pé bá a ti ń ṣe ẹ ṣe pẹ̀lú ìmísí Ọlọ́run yẹn, pé jẹ́ kí Ẹ̀mí Mímọ́ darí ẹ. Ìkejì ni pé ṣe àìsinmi nínú iṣẹ́ yẹn. Ìyẹn ni pé ṣe àìsinmi. Ó ń tẹ́ ẹ rí ọkùnrin tó múra ṣiṣẹ́. Ìwé Òwe nìyẹn ní orí 22 ẹsẹ̀ 29 ó ní kò ní dúró wájú èèyàn lásán, yóò dúró wájú ọba. Èèyàn máa ń ṣiṣẹ́ àṣekára ni. Ìkẹta ni pé a sì máa ń ṣiṣẹ́ pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Bíbélì ń pé pẹ̀lú gbogbo ohun tó ní, pẹ̀lú gbogbo ipá rẹ, ó ní rí pé ọwá ọgbọ́n rí. Ọgbọ́n jagbára lọ. Ọgbọ́n la fi ń ṣiṣẹ́ tá a fi ní ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni ọgbọ́n Ọlọ́run ni Joseph fi ṣàkóso ìlú Íjíbítì. Bẹ́ẹ̀ náà ni ọgbọ́n Ọlọ́run ni Daniel fi ṣàkóso. Ọgbọ́n Ọlọ́run ni Abraham fi jẹ́yàn láyé. Ọgbọ́n Ọlọ́run ni àwọn èèyàn mímọ́ tó lọ wọ́n fi ṣe àṣeyọrí. Ìkẹrin ni pé o gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú èròǹgbà àti jèrè. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá yìí àwọn bàbá wa máa ń sọ fún wa pé ọmọ tó bá pa owó wálé nìyá rẹ̀ ò yìn. Bẹ́ẹ̀ ni èrè lobìnrin jẹ lábọ̀ ọjà. Obìnrin nìkan kọ́, ọkùnrin tó bá lọ́jà náà lọ jèrè ni. Ẹni bá lọ́jà lọ wòran kọ̀ mọ́ tí ń ṣe ni, bóyá ayé ti yé sọ̀rọ̀ ẹ̀. Ẹni bá ti lọ́jà fẹ́ jèrè ni. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run, èrè jẹ́ Ọlọ́run lógún. Tó bá wo Mátíù òwe méjì tí Jésù pa, ìkan ní Mátíù kan ní Lúùkù, òwe tálẹ́ǹtì àti òwe mìíràn, òwe owó yẹn. Ntọ́ fẹ́ ni èrè ká Ọlọ́run lára. Tí wọ́n fi sọ ọkùnrin ọmọ ọ̀dọ̀ aláìlérè yẹn sínú iná, ó ní pé ayé rẹ̀ ò mérè wá. Kó tó bá ń ṣe iṣẹ́ oúnjẹ òòjọ́ ni tàbí iṣẹ́ ti ẹ̀mí, ó gbọ́dọ̀ mú èrè wá fún Ọlọ́run bó sì gbọ́dọ̀ mú èrè wá fún ìwọ náà. Ìkarùn ni pé a máa ń ṣiṣẹ́ lọ́nà tí máa ń gbà ṣèso ni. Ìyẹn ni pé tí ó bá ti ṣèso nínú iṣẹ́ tá à ń ṣe, kò lérè ń bẹ̀. Ìyẹn ni wípé iṣẹ́kíṣẹ́ tó bá ń ṣe, ayé ẹ̀ gbọ́dọ̀ tẹ̀síwájú ń bẹ̀. N tá à ń sọ nìyẹn. Nígbà tí Joseph délé Pọtifárì, ìwé Genesis orí 39 ẹsẹ̀ 4 tí ẹsẹ̀ 6 jẹ́ kó yé wa pé ohun tí Pọtifárì ní ọ̀pọ̀ sí, ayé rẹ̀ rú gọ́gọ́ sí, iṣẹ́ rẹ̀ rú gọ́gọ́ sí. Bẹ́ẹ̀ náà lórí fún Jacob ńgbà tó wà lé Lábánì. Gbogbo tí Lábánì ní ó rú gọ́gọ́ sí, ọ̀pọ̀ sí. Ńgbà Joseph náà wá dórí ìtẹ́ àpèrè ní Íjíbítì, ìgbárọ̀ Fáráò ọba lọ́rùn, ìgbárọ̀ gbogbo ọmọ Íjíbítì lọ́rùn, ìgbárọ̀ àwọn ọmọ Ísírẹ́lì gan tí wọ́n bẹ ní Góṣẹ́nì, ọ̀rọ̀ wọn lọ́rùn. A gbọ́dọ̀ ṣiṣẹ́ lọ́nà tí ayé wa ó fi làlùyọ, ayé wa ó fi pọ̀ sí. Tí tún wo Námánì nínú ìwé àwọn ọba kejì ní orí 5 ẹsẹ̀ 2 àti ẹsẹ̀ 3. Iṣẹ́ tí Námánì yàn láàyò, iṣẹ́ tọ́lọ́run sì rán náà ni, iṣẹ́ ológun ni. Òun sì ni ọ̀gágun ní Síríà. Ìwé mímọ́ jẹ́ kó yé wa pé nípasẹ̀ ọkùnrin yẹn Ọlọ́run ti fi ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́gun fún orílẹ̀-èdè Síríà. Nítorí wípé Námánì kò mọ Ọlọ́run o, torí pé ó ń ṣiṣẹ́ tí Ọlọ́run yàn án kọ́ran wáyé wá ṣe, ni Ọlọ́run fi wo ẹ̀tẹ́ rẹ̀ sàn. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀dẹ́tẹ̀ tí ń bẹ ní Ísírẹ́lì tó yẹ pé àwọn èèyàn kan rìnrìn àrékiri ni, ìwà ayé wọn bá ṣe jáyàn fi Ọlọ́run tó kò pọ̀ Ọlọ́run. Ntọ́ Ọlọ́run fẹ́ kàn fàyè wọn sí ni wọ́n fi ń ráre nínú ẹ̀tẹ̀.
Ọlọ́run wàá rán Èlísà sí kankan nu wọn, ó wá rán sí Námánì torí pé ayé rẹ̀ mérè wá fún kábíyèsí ilẹ̀ wọn, ayé rẹ̀ mú èrè wá fún àwọn èèyàn ilẹ̀ yẹn, ìtẹ̀síwájú ń bá ìlú Síríà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ẹ̀kẹfà, a máa ń ṣiṣẹ́ lọ́nà tí ó gbà nímọ̀ọ́ṣẹ́, a máa ń ṣiṣẹ́ pẹ̀lú ọkàn àti mú èrè ìdí. Ó ní èrè ìdí tá a fi wá sáyé, a máa ń ṣiṣẹ́ lọ́nà tá a fi máa ń gbà mú èrè ìdí ìwá sáyé sẹ́ni. Ìwé Oníwàásù orí 3:1 ó ní ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún, ohun gbogbo tá a sì ń ṣe ní abẹ́ oòrùn yìí ló ní ìdí tá a fi gbọdọ̀ fi ṣe. Ìkeje ni pé a máa ń ṣiṣẹ́ lọ́nà tí ó máa gbà tẹ̀síwájú, yẹn ni pé wàá máa ṣiṣẹ́ ní ṣísẹ̀ntẹ̀lé, ní ìtẹ̀síwájú ni. Iṣẹ́ tó bá ń ṣe tọ́lọ̀ yẹn láàyò, ó gbọ́dọ̀ takú sójú kan, ọlá rẹ̀ ó gbọ́dọ̀ takú sójú kan. Táyé ẹ bá ti takú sójú kan, ó ṣiṣẹ́ yẹn bọ́lọ̀ ní ti fẹ́ kó ṣe. Iṣẹ́ yẹn gbọ́dọ̀ máa tẹ̀síwájú. Jóòbù orí 8:7 ó ní bẹ̀rẹ̀ mi tiẹ̀ lè kéré. Gbogbo iṣẹ́ tọ́lọ̀ ń bá yàn wá láàyò, ìní ìbẹ̀rẹ̀ rẹ̀ ó kéré. Ó ní ṣùgbọ́n nítorí dá mi lójú ni pé ìgbẹ̀yìn mi yóò tóbi gidigidi. Bẹ́ẹ̀ ni, a kì í sì kẹ́gàn ọjọ́ kékeré. Bẹ́ẹ̀ ni. Ìkẹjọ ni pé a máa ń ṣiṣẹ́ yìí pẹ̀lú òtítọ́ ọkàn, pẹ̀lú òtítọ́ ọnú. Lúùkù orí 16:10-12 ó ní tá a bá fún ọ ní ohun kékeré, tó bá jó lóòótọ́ ń díẹ̀, wọn ò fi ẹ̀sọ́ lórí ńlá. Tá a bá wà fún ẹ ní nǹkan tí kì í ṣe tiẹ̀ gan, iṣẹ́ tí ì ṣiṣẹ́ tiẹ̀, Ọlọ́run á máa gbà yàn láàyè bẹ́ẹ̀. Iṣẹ́ tí ì ṣe tiẹ̀ á kọ́kọ́ fún ẹ pé kó o máa ṣe. Tó bá ṣiṣẹ́ tí kì í ṣe, ìyẹn ni pé ìpín iṣẹ́ ẹlòmíì, wọn á ní kó o máa ṣe onírànlọ́wọ́, onígbọ̀n fún ẹni. Tó bá wá ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n náà ló ní, Ọlọ́run á fi iṣẹ́ tiẹ̀ fún ọ bí ó ṣe rí nìyẹn. Tó bá jó lóòótọ́ ní owó tọ́lọ́run fún ẹ kékeré, wọn á fún ẹ lówó ńlá. Tó bá jẹ́ lóòótọ́ ní nǹkan kékeré tọ́lọ́run bẹ̀ ọ́, yóò sọ ẹ́ di ńlá. Ǹjẹ́ o mọ̀ wípé téèyàn bá jẹ́ òṣèlú, bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá ṣàánú fún ẹ tó gbé àpótí ìdìbò tí o sì wá jáwé olúborí, tí kì í ṣe màkàrúrù ló lò ó, kò sí ẹni tí ń lo ọ̀nà màkàrúrù tí dé orí ìtẹ́ tí ń ṣe tó wu Ọlọ́run. Irọ́ lè fèsù wọlé kẹ́ ẹ wá sí tọ́lọ́run lórí ìtẹ́, kọjọ́. Dáníẹ́lì, Ọlọ́run gbé sórí àpèrè nínú ìjọba Dáríùsì ní Dáníẹ́lì orí 6:10. Ìwé mímọ́ sọ fún wa pé torí pé Dáníẹ́lì jẹ́ olóòótọ́, ọba yẹn náà mọ̀ pé olóòótọ́ ni. Dáníẹ́lì ò jẹ́ kí jàǹbá kó ṣèjọba Dáríùsù. Ní tá à ń sọ ni a nílò Olódùmarè ṣàánú fún wa, pàápàá lórílẹ̀‐èdè tèmi Nàìjíríà yìí, fún wa ní àwọn ọmọ tó rán wá sáyé láti wá ṣòṣèlú. Ayérayé kì í ṣe àwọn ọ̀jẹ̀lú. Kó jẹ́ kí wọn ó dé orí ìtẹ́ ògo. Tí wọ́n bá débẹ̀, bàbá mímọ́, fún ọkàn òtítọ́ fún wọn láti ṣe ìlú wa àti orílẹ̀‐èdè wa lóore. Kí ìpinnu rẹ látayébáyé kó ṣẹ ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ní ọ̀nà kẹsàn-án, a máa wá ń ṣiṣẹ́ yìí ní àjọṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. A máa ń ṣiṣẹ́ yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. O ò lè dá sí Ọlọ́run ṣe. Bẹ́ẹ̀ ni, o ò lè jẹ́ láníhun tán, o ò lè ní gbogbo ẹ̀ tán. O ò nílò Ọlọ́run. Kò síṣẹ́ kan tọ́lọ́run ó bẹ̀ ọ́ tí ò ní kọjá agbára ẹ̀. Ìdí tó fi ní Ọlọ́run nìyẹn. A ṣiṣẹ́ yìí pẹ̀lú Ọlọ́run ni. Paríparí ẹ̀ ni pé a wà máa ṣiṣẹ́ yìí bíi fún Olúwa. A máa ṣiṣẹ́ yìí gẹ́gẹ́ bí ikọ̀ Kristi. A máa ṣiṣẹ́ yìí pẹ̀lú pé kámẹ́rà Olódùmarè máa ń wò mí. Ojú Ọlọ́run máa ń bẹ lára mi. A máa ṣe láti gba èrè. Ẹ̀yin àyànfẹ́, sẹ́ẹ̀rí tó bá ti lè ṣe àwárí ibùgbé rẹ látòkè wá, ọ̀ranyàn ni wàá rí iṣẹ́ tí wọ́n fẹ́ kó o ṣe. Tó bá wá ṣiṣẹ́ tán fẹ́ kó o ṣe, torí á jẹ á mu làlàkókò fẹ̀fẹ̀ kó kàn ẹ́ láti ọ̀run wá ní bàbá yóò ti mọ tọ́jú ẹ̀, torí pé o ti ń wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. Èyí tó kù ọ̀ranyàn ni bàbá ò fi kún ọ. Yá gbàdúrà. Ọba ògo, gbọpẹ́ kó gbà yín wá. Ògo ni forúkọ rẹ̀. Fi ìbùkún sí ọ̀rọ̀ yìí inú àyà àwọn àyànfẹ́ rẹ̀. Jẹ́ ká rí ire ìwọ Olúwa nílẹ̀ alààyè. Jẹ́ kí èmi àtàwọn wọ̀nyí, jẹ́ ká ṣiṣẹ́ tó rán wa, jẹ́ á parí ẹ̀. Nígbà tá a sì ń ṣiṣẹ́ náà, jẹ́ ká ní ìrírí ìmúṣẹ. Wá kọ́ wa bí o sì ṣe kọ́ wa yìí láti rìn ní ọ̀nà tó tọ́
kó sì máa darí wa nù gbogbo. Ògo ní forúkọ rẹ o, Jésù Kristi Olúwa wa, àmín.